kí ni obìnrin fẹ́? sẹ́rí ọjọ́ tí mo kọ́kọ́ rí mẹ́sẹ̀gì ní orí mail mi láti ọ̀dọ̀ ìkan lára àwọn olólùfẹ́ wa Alhaji Abdulrahman láti Sweden, mo dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ gan torí pé ẹ̀ ń follow wa, ẹ̀ dẹ̀ ń promote ẹ̀sìn Islam, ẹ̀ ń propagate Islam látara wa, torí gbogbo social media wa tá lè mọ̀ post lecture wa sí, mo appreciate ẹ̀ gan lónìí fún ilẹ̀. Bákan náà ni bàbá wa kájú ẹ̀ bàbá ọjọ́ tí ìkan lára àwọn èèyàn wa àfáwà dáadáa àfáwà karama ọlọ́mọba dúró tí wọ́n post ẹ̀ pé àwọn mọ̀ rí lecture mi bí báyìí ó wú èmi náà lórí. kájú ẹ̀ bàbá ẹ̀ mọ̀ wá rí ẹ̀dẹ̀ ṣe tọ́lọ́n látara wa ẹ̀ propagate Islam débi pé ọ̀pọ̀lọpọ̀ náà wò ní Facebook náà wò ní Twitter náà wò ní káàkiri. kájú ẹ̀ bàbá ọlọ́run ní fínlẹ̀ ó wá kárí gbogbo ẹ̀yin náà tẹ́ ń bá rí broadcast tẹ́ ń bá post ẹ̀ sí Facebook sí Twitter sí káàkiri gbogbo ẹ̀yin tẹ́ ń subscribe sí YouTube wa náà ní kankan mi tẹlifíṣàn lẹ́sàn ju pé ká bẹ lọ́hùn fún ìpè kí tí wọ́n má bàjẹ́ lọ lágbára ọlọ́run ọ̀rọ̀ yóò sì ní dojúrú la hawla wala quwwata illa billahi aliyyil azim jazakumullahu khairan. Naam, ọjọ́ tí Alhaji Abdulrahman wá post ẹ̀ tí wọ́n sọ fún mi pé àfa afẹ́kẹ́ bá wa sọ lórí pé kí ni obìnrin fẹ́, pé ó jẹ́ àríyànjiyàn fáwọn ní ọ̀dọ̀ àwọn ní Sweden lọ́hùn. mo wá rẹ́rìn ọ̀pọ̀lọpọ̀ mọ̀ wò pé kí lóbìnrin fẹ́ tó jowó lọ, ẹlòmíì jẹ́ sọ pé ọmọ lóbìnrin fẹ́, ìtẹ́ ń wíhun obìnrin fẹ́ lóòótọ́ ṣùgbọ́n àwọn kan wà tí wọ́n borí rẹ̀ o, àwọn kan wà tó yẹ pé ẹ lè fi wọ́n wéra wọn tóbìnrin dẹ̀ nídẹ̀. sọ́rí àkọ́kọ́ gbogbo obìnrin láyé ìmọ̀ ń fẹ́ ọkùnrin tó bá pàtàkì, kẹ́yìn ó pàtàkì láyé ìtóbìnrin fẹ́ kódà kó má ti fẹ́ sínú ilé a máa wò pé irú ọkùnrin báyìí ni mo fẹ́ fẹ́. ilẹ̀ fi rí gbogbo àwọn tí wọ́n ń ṣe tíátà, àwọn tí wọ́n wà ní àwùjọ ńláńlá, àwọn tí wọ́n jẹ́ famous nínú ilé ayé tóbìnrin ó máa sáré tẹ̀lé wọn káàkiri. nígbà tí Ògògó Alhaji wa Taiwo Hassan tí wọ́n fi release ìbínú ẹlẹ́wọ̀n, one of my area sister ó dẹ̀ ń sunkún bàtà wa lọ bá gbé àǹtí kí ló ṣẹlẹ̀, ó ní ṣe é bílíì pé mo ti wá arákùnrin lọ sí kò mú wá mi rí kò dẹ̀ ń sáyé fóònù ńgbà yẹn, kí lẹ̀ ń wá fún, ó ní wàhálà mo fẹ́ bímọ fún ni láì ṣe pé òun lójọ́ kọ yín ó ní tó wù nú o. ẹ̀rọ ìkíra ló wọ́n fẹ́ lára Ògògó torí pé Ògògó yẹ pàtàkì nínú ayé àkọ́kọ́ nù tóbìnrin máa ń wá káàkiri pé ẹni tó bá pàtàkì làwọn fẹ́fẹ́. mọ́tò tó ń lò láti bí ọdún méje táyé ò mọ́sẹ́ tó ń ṣe gbé fún ìyàwó rẹ̀ láàrin ọjọ́ méje gbogbo ayé ní odò ọmọ ládùúgbò á ní kọlù mí wò onílẹ̀ ìmọ̀kọ tí mo fẹ́ lé bọ́ ọ bá sì kọlù àgbákò dé àgàgà kó wá jẹ́ security lọ́kọ rẹ̀ á ní ẹ̀ ló ẹ máa bọ̀ fún mi lọ́mọṣẹ́ rẹ mẹ́fà wọ́n ti fẹ́ pa mí síbí o, ìbáàjẹ́ pọ́ ọmọṣẹ́ ni ọkọ rẹ̀ gan jẹ́ níbi iṣẹ́. so obìnrin máa ń fẹ́ ẹni tó bá pàtàkì nínú ayé. jẹ́ wọn ka mẹ́rin fún ọ, mẹ́rẹ̀ẹ̀rin tó bá wá gbọ́ ọmọ wípé ntóbìnrin fẹ́ lẹ́yìn owó ó tún wà, ntóbìnrin fẹ́ lẹ́yìn ọmọ ó tún wà, àti gbogbo ntẹ́ lérò pé obìnrin fẹ́ nínú ilé. àkọ́kọ́ obìnrin fẹ́ tá à ń pè ní security. obìnrin nídìí pé kó ní freedom, kó ní confidence, kó pàtàkì rẹ̀ kó fi lọ́kàn balẹ̀ nínú ilé. ìfọ̀kànbalẹ̀ jowó lọ nígbà míì. ọ̀fọ̀bìnrin lọ́kàn balẹ̀ ọ̀ ń fún lówó yóò mọ kówó lọ sílé olóògùn ni torí pé ó padà máa wà hypertensive. ọ̀ ní lára náà ọ̀ ní lára ọ̀ ń fún lówó kó papọ̀ fi lọ́kàn balẹ̀ lánàá Muhammad sallallahu alaihi wasallam sọ pé báṣì kan bẹ lára yín o. báṣì náà ń pè ní ègìgì ẹran kan, wọ́n ní bí ègìgì ẹran ní bá ti dá gbogbo ara yòókù pátápátá ló ti dá. ìdá ń pè ní èkìrí ẹran kan ní bó bá fi lè bàjẹ́ lára gbogbo ara yòókù ló ti bàjẹ́. wọ́n wá bí òjíṣẹ́ lánàá Muhammad sallallahu alaihi wasallam wọ́n wá bí léèrè pé irú ẹran wo ni wà iyẹ́lò kọ́lìp òun náà lọ́kàn ẹ̀mí. tó bá fi ìyàwó rẹ̀ lọ́kàn balẹ̀ nínú ilé ọmọ wípé lára pé èèyàn fún obìnrin ní ti ń fẹ́ ni. obìnrin ní ti fọkànbalẹ̀ o. àkọ́kọ́ nu. ẹlẹ́ẹ̀kejì obìnrin ní to feel love, ó ní the friendship, ó ní di pé kẹjọ fararora yín ìtí ń jẹ́ ìfẹ́ kọ́ spẹ́ẹ̀lì ẹ̀ fún, kò ní fẹ́ kọ́ travel kó lẹ́gbẹ̀ẹ́ tó o bá fi lè kúrò lásán ó ti nígbàgbọ́ pé tọ̀ ìlàjì sẹ́mìn ti travel. lọ́wọ́ sọ pé owó nìkan bá ti fún lówó gbogbo nǹkan ti tán, gbogbo nǹkan ò tán o. obìnrin nídìí kọ́ fìfẹ́ rò
ó nídìí kẹ́ ẹjọ́ sọ̀rọ̀ ó nídìí kẹ́ ẹjọ́ dámọ̀ràn ó nídìí kó lẹ̀ nǹkan mọ́ kí wọ́n ló lẹ̀ padà ó nídìí kó máa rí ọ kódà kọ́ ọ má ṣe dáadáa nulẹ̀ bọ́ bá travel yóò mọ̀ pé nǹkan kan ti kú lára. ẹlẹ́kẹ̀ta mẹ́ ìdá ń pè ní real conversation obìnrin nídìí ẹ̀ kódà kọ́ ọ má ti fẹ́ wọlé kó jáfe sọ́nà rẹ̀ hello gbọ́dọ̀wà báwo níṣẹ́ ibi tó ọlọ́nkọ́sọ ti débẹ̀ ṣé dáadáa lọ bá wọn pàdé obìnrin nídìí ẹ̀ kọ́ bá sọ nípa future rẹ̀ káti ẹ̀ sọ pé ó fẹ́ máa tajà irú ọjà wo ló fẹ́ máa ta míì tí ló lọ bọ̀ inshallah obìnrin nídìí ẹ̀ báwo lára ọmọ rẹ̀ sọ ti wà pa tí n bá ti kó mi ṣe mi náà ti máa gbọ̀dọ̀ yín bọ̀ obìnrin nídìí ẹ̀ sówó náà nìyẹn obìnrin nídìí pé kọ́ máa ronú nípa ń lára tóbìnrin fẹ́nu paríparí rẹ̀ obìnrin wá nídìí ayọ̀ obìnrin nídìí kó yọ̀ sí Ọlọ́run torí tó bá fún láyọ̀ kó yọ̀ nínú ilé yóò padà lọ yọ̀ǹda bó bá sì yọ̀ǹda yóò kàn lápá yóò sì dá lẹ́sẹ̀ tó bá wá yọ̀ tó bá kárápá tó bá dá lẹ́sẹ̀ ọ̀run ta ní bọ̀ ó bẹ́tà kọ́ fún láyọ̀ fún nífẹ̀ẹ́ ẹjọ́ lọ ní tó bá fẹ́ rà á bọ̀ obìnrin míì fẹ́ pé kọ́kọ́ ọ̀run travel tó bá ti ń darí travel bọ̀ kó bóun ra nǹkan bọ̀ nínú ilé ìmí títí ẹ̀ ìyín máa ń fẹ́ kí kíni o kọ́kọ́ ló jókòó tì ní ìwọ wà lọ́mọ gbówó ebú ọlọ́mọ gbówó òsì tí a sọ pé tọ́ wọ́n sọ pé mo ti jẹ̀fọ́ mọ̀nà kàṣẹ́ bí nítorí ìyàwó rẹ ni obìnrin nídìí kọ́ ọba ṣeré even ní iṣẹ́ inú ilé kọ́ help ẹ̀ kí ló mú ẹ láti máa help iṣẹ́ inú ilé sóyè ẹrú ni kódà bó bá jẹ́rú èyàn máa ń wà dáadáa sẹ́rú gan. Al-Qur'an Suratu Nisa Quran 4 verse 34 ó sọ pé ar-rijalu qawwamuna 'ala an-nisa ọkùnrin jẹ́ olórí adarí ọ̀gá fún obìnrin irú adarí wo ló wá jẹ́ adarí tí ò fẹ́ rọmọ ọ̀dọ̀ lójú adarí tí ò fẹ́ bọ́mọ ọ̀dọ̀ ṣeré adarí tí ò fẹ́ faranu ọmọ ọ̀dọ̀ adarí tí ò fẹ́ gbọ́n tọmọ ọ̀dọ̀ sọ èyí lọ́wọ́ lọ́wọ́ sọ wípé olórí mo jẹ́ olórí ìwèrè wo tọ́ mójútó ń tà ń pè lórí ọmọ anábìwá Muhammad salasala ó ní gbogbo lórí ìjọ bọ̀yí ni ẹ jẹ́ ìdáǹpé ní bọ̀yí wọ́n máa ṣe bí ẹrú fáwọn ọmọ ìjọ lọ́ọ́ fi lè rí ọkọ̀ ìjọ nì lọ́ọ́ fi lè rí tùdé ìbúté ògo ṣùgbọ́n ọ̀sán wa ń lejú ọ̀rànjú kanúlé ọ̀sẹ̀ ìrànlẹ̀ káàkiri eyín o kì í ṣe olórí o jẹ́ wáyé nàná rẹ̀ fọ́ sọwárí ìtọ́fù wa mọ̀ wípé ọ nídìí kọ́ ọ̀sẹ̀ tóbìnrin fẹ́ fún nínú ilé jẹ́ ń kà fún ọ.